ọ̀pọ̀lọ́ abọ́ kóòtù yípáyípá ọ̀pọ̀lọ́ abẹ́sòsì yípáyípá. Mo ṣàkíyèsí pé bí mo ṣe ń kí ajé mo rí pé ojú ti ń kàn. Mo fẹ́ sóògùn gbogbo nǹkan kí n bá mọ̀ kí n lè ṣe kí n ṣàlóògùn mo fẹ́ lówó. Ìgbé ńlá Ìjẹ̀ṣà ṣé gáàdì fún mi jọ. Ẹ mọ̀ bínú gba dìstọ́ọ̀bù yín o wèrè tó fẹ́ lóyìn fóògùn owó rẹ̀ ó ti ṣe mí sọ̀bù. So wá tọrọ owó tún sọ English please. Ìgbéraga ni ìwọ ń ṣe gate man ìwọ ń sọ ọmọ ọ̀dọ̀ ìwé ìlú wà lè ṣe family plan ìwọ ń bí ọmọ méjì. Ojo náà ṣé bíbí lọ kó ẹ. Ọlọ́mi ò ń ké torí kínní. Obìnrin dé pẹ̀lú ìwà wèrè o ìwà wèrè ní tó ń wù yìí. Ká sajá mọ́lẹ̀ ká so ẹkùn mọ́lẹ̀ ká wá múrò ẹkùn ká fi sọ́wọ́ ajá yẹn ṣó mọ̀ pé kò lè possible. Kò lè wọ́. Possible. Mo play game kan 15 games ni. 40 ti wá ń bẹ̀. Ó wá kó ẹyọ kan Arsenal Bournemouth ògúnrè Arsenal àná Bournemouth ti dànù. Ó mọ̀ iye mo fẹ́ fi jẹ ni àti ìbẹ̀rù ti rẹ̀ 16 million. Tó o bá fi wàdìwàdì ré dànù rí ikọ̀ ìdá ó bẹ̀ ọ́ lọ́wọ́. Láyé AI màá lo hand glove mú. Àjàdùká ni dàgbáàrin kéde àyèdè kó wà ní ẹ̀yìn méjèèjì. Rọ́bìsì wo leléyìí náà? Nọ́sẹ̀sì ló ń ṣe náà. Ó yẹ kó máa trust judgement mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà as a man. I should trust your judgment. Èmi ló ń bá sọ̀rọ̀. A ní kí o. Kí ni ìrírí àtòkújú tó padà wá? Ìwọlé náà kọ́kọ́ tí mo kọ́ rí pé ó kú ó tún padà wá. Ikú má máa pa àwọn tó ń gbé mi sórí bìtì gèlè o. Mi tún kò dá mo lẹ́lẹ̀dá tèmi. Èmi ò lẹ́lẹ́dàá ẹ̀bẹ́lẹ́dàá tèmi ń sùn. Mo lẹ́lẹ̀dá tèmi o. Gbẹ́sẹ̀ bá ya wèrè. Sídi ìyẹn jábọ́ lápò ẹ̀. Mo fẹ́ ṣàánú ẹ ni ó wá ń sọ fún mi pé èmi fẹ́ fi advice pa ẹ́ lórí ọ̀rọ̀ tó wó máa yanjú. Mo fẹ́ ní owó sẹ̀ mo fẹ́ ní owó kó jẹ́ pé ọ̀gá mi gan ìyàwó àtọkọ kan máa tọrọ owó lọ́wọ́ mi kí n máa rán an níṣẹ́.